Kí ni ìdí tí a fi ń pe ọjọ́ kejì Kérésìmesì ní Boxing Day? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn rò pé ọjọ́ tí ó yẹ kí a máa kura wa ní ẹ̀ṣẹ́ ni. Rárá o, kò rí bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni Akéwì yóò ṣàlàyé fún ọ ìtumọ̀ Boxing Day. Gẹ́gẹ́ bí mo ti wí, ọjọ́ yìí kò ní ń ṣe pẹ̀lú kí a máa kanra wa ní ẹ̀ṣẹ́ o, gẹ́gẹ́ bí àwọn ènìyàn kan ṣe lérò. Orísun orúkọ náà bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́lá kan bí wọ́n ṣe máa ń di ẹ̀bùn sínú àpótí tí wọ́n yóò sì máa pín fún àwọn aláìní ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ọjọ́ ńlá ni ọjọ́ yìí nítorí tí ó jẹ́ ọjọ́ tí àwọn ẹrú wọn kì í ṣi iṣẹ́ kankan, tí àwọn olówó wọn yóò sì máa fún wọn ní ẹ̀bùn kérésì látinú àpótí. Àwọn ẹ̀bùn wọ̀nyí ni àwọn ẹrú yìí wọn yóò kó lọ sí ilé wọn láti fi hàn àwọn ará ilé wọn àti láti fi ṣe àfihàn bí àwọn olówó wọn ṣe mọrírì iṣẹ́ tí wọ́n ti ṣe fún odidi ọdún kan. Kódà ní àwọn orílẹ̀-èdè kan, ayẹyẹ ńlá ni ọjọ́ yìí jẹ́. Tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn ènìyàn kan wọn yóò kóra wọn jọ papọ̀ láti ṣe àjọyọ̀ ọjọ́ yìí. Àwọn orílẹ̀-èdè bíi Hungary, Jámánì, Poland àti Nẹ́dálàndì wọ́n á máa ṣe àjọyọ̀ ọdún yìí tí yóò dùn tí yóò sì lárinrin. Ṣé ìwọ náà ti wá rí i wípé ọjọ́ tí ó yẹ kí o máa fún àwọn alábàágbépọ̀ rẹ, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ rẹ, ní ẹ̀bùn tí ó jọjú kí ẹ sì jọ ṣe àjọyọ̀ pọ̀ ní ọjọ́ yìí jẹ́? Má gbàgbé wípé òkè òkè lọ́wọ́ afúnni gbé o. Ó dìgbà.